ẹ káàbọ̀ sí orí ìkànnì ẹ wo ẹ jẹ́ ká farabalẹ̀ ṣe rí fídíò sẹ́ẹ̀ wò lọ yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí gbogbo bó ṣe ń lọ pátápátá ẹ ti mọ̀ wípé táwọn ò bá ti rí báyà wa kì í sọ ètò àbá sọ gan ayẹpa ti ṣe wádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré ìwọ tó bá ti subscribe bóyá subscribe kó lè túbọ̀ máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ pátápátá lágbo òṣèré ó yẹ ká sojú abẹ́ǹkó bóyá. mo ní ẹjọ́ tó wà níwájú mi lónìí gẹ́gẹ́ bí adájọ́ àgbà ti àkókò yìí lórí àwọn ìkànnì tẹ́ ẹ ti ń wò mí lọ́wọ́lọ́wọ́ àbí tẹ́ ẹ ti lẹ́tọ̀ọ́ tẹ́ ẹ ti mọ́ wò mí nígbà ó bá yá. mo náà ní ẹjọ́ Femi Adebayo àti ìyàwó rẹ̀ ìyan alá tí gbogbo èèyàn mọ̀ sí ìyan Aladuke ní báyìí ìjẹ́ á pe Femi Adebayo kó bọ́ ibẹ̀ o. ọ̀gbẹ́ni Femi Adebayo oya ẹ bọ́ ibẹ̀. bẹ́ẹ̀ náà ni arábìnrin ìyan Aladuke ẹ̀yin náà ẹ máa bọ̀ ẹ bọ́ sí ọwọ́ iwájú. nígbà tí àwọn méjèèjì ti wà ní ọwọ́ iwájú báyìí ẹ jẹ́ ká pe court clerk ẹ dákun ẹ bá wa béèrè ẹ gbọ́ kí lẹ fẹ́ fi ṣe ìbúra níwájú adájọ́ àgbà lónìí ṣé kùránì ṣé kìrìsìtẹ́nì ni yín ni àbí mùsùlùmí oh mùsùlùmí òdodo good ẹ bá mi fún ọ ní àlùkùránì ìgbé ọwọ́ yín le ìwí tẹ̀lé mi ìmọ̀ ṣe ìṣe háì ìgbé ọwọ́ lé kùrà ìgbé ọwọ́ lé lórí ìmọ̀ wípé ọ̀rọ̀ tí èmi lágbájá ọmọ lágbájá máa sọ lúlẹ̀ ẹjọ́ ìlónìí ìmọ̀rúkọ yín ṣe fílì dìgàbì ètò mi jẹ́ lágbájá nínú rin èmi lágbájá ọmọ lágbájá máa sọ lúlẹ̀ ẹjọ́ ìlónìí níwájú adájọ́ àgbà òtítọ́ ni máa sọ mí ní parọ́ mí ní ṣèké kí Ọlọ́run kó ràn mí lọ́wọ́ ìsì àmẹ́ ẹ bá mi gba ọkùnrin náà lọ́wọ́ ẹ ṣé. ní báyìí tí ọ̀gbẹ́ni Fẹ́mi Adébáyọ̀ Sàlámì ti wà ní iwájú wa. àti arábìnrin tí gbogbo èèyàn mọ̀ sí ìyan Aladuke olóúnjẹ yọ́míyọ́mí olóúnjẹ àjẹmálè lọ níwájú ilé ẹjọ́ yìí lónìí ọ̀pọ̀lọpọ̀ ní àwọn awuyewuye gbogbo ohun tá a ti gbọ́ lọ́tún lósì lórí àwọn ìkànnì yìí kódà àti ráwọn èèyàn tó ń sọ̀rọ̀ bíi kòríkòsùn ọ̀gbẹ́ni Fẹ́mi Adébáyọ̀ àti Iyawo Aladuke àti ráwọn tó jáde tí wọ́n sọ̀rọ̀ bí ọmọ ìyá àti ẹ̀rọ àwọn tó jáde tí wọ́n sọ̀rọ̀ bíi shadow òjìji wọn pé gbogbo ohun tí wọ́n ṣe làwọn rí làwọn mọ̀. oníkálùkù àwọn èèyàn lóríṣiríṣi wọ́n ti jáde ní wọ́n ti sọ̀rọ̀ ẹlòmíì ó sì sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ̀rù ó sì bá yí pé ṣé wọ́n ní òjìji tí ń ṣọ́ wọn káàkiri ni. ẹ̀rù Ọlọ́run sì bà mí. kódà ẹlòmíì jókòó sínú ilé ẹ̀ báyìí ó sì hun ọ̀rọ̀ ó sì rò àròsọ ọ̀rọ̀. ó wá sọ kéèsì yẹn di ó wá sọ di abidi olégbére. ó wá sọ di àwọn fáwẹ́lì afèrègì fètèpè. nínú ilé ara ẹ̀ náà ni ti ń fà mí lé lórí bẹ́ẹ̀ wọ́n sì ń jù síta. mo ti máa ń sọ fún wa pé ohun tó bá ní í ṣe
pẹ̀lú ọ̀rọ̀ ọkọ àti ìyàwó ká máa ní ilẹ̀ díẹ̀díẹ̀. Bíbélì sọ wípé ẹ yára láti gbọ́rọ̀ ṣùgbọ́n ẹ máa lọ́ra láti fèsì. Àti ráwọn tó ti ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀ yìí tí wọ́n ti sọ dáadáa bó yẹ kán ṣe sọ. Ṣùgbọ́n gbogbo bóníkálùkù bá ṣe sọ ó wà láàárín wọn àtọlọ́run, torí Ọlọ́run ni mo ń dájọ́ àfẹ̀yìn pẹ́ràn. Ṣùgbọ́n whatever téèyàn bá ti ṣe tó bá ti ní ìdáláre nínú ọkàn ẹ̀ pé tí mo ṣe yìí mo ṣe dáadáa, alihamdulilayi. Èyí tí wà lórí TikTok bá wà power tap on TikTok. Kí nìkan ni mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ní gbogbo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí? Ẹ̀kọ́ ó pọ̀ ńbẹ̀ gan o. Bóyá irọ́ ni bóyá òótọ́ ni. A ti gbọ́ nípa pé ẹnìkan tó jẹ́ bí ọ̀rẹ́ àní tó súnmọ́ ni pẹ́típẹ́tí bí irun ara. Wọ́n sọ fún wa nípa ìgbésẹ̀ tí onítàn gbé. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lórí lóòótọ́. Ǹjẹ́ ẹ̀yin rẹ̀ kọ́kọ́ bẹ̀ nípa pé ká máa ṣọ́ra fún ọ̀rẹ́ tàbí ká yẹra fún ọ̀rẹ́? Ṣé rí bákan méjì ọ̀rọ̀ ọ̀rẹ́ ṣe rí? Tí Yorùbá bá ní pé kó o ṣọ́ra fún ọ̀rẹ́, ẹni tó bá lè kó ẹnu rẹ̀ ní ìjánu, bẹ́ẹ̀ ni vegas ká máa dà fún yín. Ẹni tó bá lè kó ara ẹ̀ ní ìjánu, òun ló máa ń ṣọ́ra fọ́rẹ̀. Ìyẹn ni wípé mo lọ́rọ̀ 10, màá sọ 2 fọ́rẹ̀ẹ́, màá kó 8 yòókù pamọ́. Ìyẹn ni pé wàá ṣọ́ra fọ́rẹ̀ẹ́. Ṣó wá rí wọ tí ara rẹ bá wá gbé fúkẹ́fúkẹ́, tí ẹ̀mí rẹ bá ń gbé fúkẹ́fúkẹ́, tó bá ní ọ̀rọ̀ 10 tó bá sì sọ 11 fọ́rẹ̀ẹ́, ara ò ní balẹ̀. Irú yín wọn ò kí ń sọ wípé kẹ́ ẹ ṣọ́ra fọ́rẹ̀ẹ́, wọ́n á ní kẹ́ ẹ yẹra fọ́rẹ̀ẹ́. Wàá yẹra ẹ. Àwọn kan máa sọ pé èmi àtọmọ mi nìkan lọ̀rẹ́ mi ò, mi ò lọ́rẹ́ o, èmi àtọmọ mi, ẹlòmíràn sọ pé èmi àtọkọ mi nìkan lọ̀rẹ́ o, oríṣiríṣi. Ṣé rọ́rọ̀ tó wà lẹ́yìn? Ọkọ àti ìyàwó, àwọn nìkan lọ́dọ̀ ti tèmi, àwọn nìkan ló mọ tó fa ìjà, ló mọ ibi tí genesis wàhálà ti bẹ̀rẹ̀. Ara kò possible kára àta tó ń wò wọ́n from afar kó wá jáde sórí ìkànnì kó máa yànnàná fún wa bí ẹni wípé ìwọ lòjijì wọn, bí ẹni pé tó bá ń bára wọn sùn gan òjijì ó tún wà ń bẹ̀. Kò possible kò 100%. It is not possible. Níwọ̀n ọgbà tí wọn ò fẹnu ara wọn ṣàlàyé fún wa wípé báyìí lọ̀rọ̀ ṣe rí, àwọn èèyàn kan ń sọ̀rọ̀ lọ́dọ̀ tèmi bí ẹni pé èèyàn mú àtàmọ́ mátàmọ́ ní gbogbo àwọn tó ṣì ń sọ̀rọ̀ yìí. Lóòótọ́ wọ́n lọ́rọ̀ ìfẹ́ jọra wọn. Àwọn kan sọ pé, kinní kan sọ pé, ìkọ̀kan tí èmi kàn tún wá rí bẹ́ẹ̀. Àwọn èèyàn sọ pé arábìnrin yìí ló wú lára. God bless you for the gift. Mo béèrè question kan lọ́wọ́ yín, reality really, God bless you. Mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín. Ẹ̀yin gender mi, ẹ má parọ́ o, ta ni ò kí ń jowú nínú wa? Ẹ má parọ́, ó lè pọ̀ jura lọ. Oríṣiríṣi owú ló wà. A rí owú aláyán wà, owú oníwẹ̀ wà, owú onírò wà.
owó alábọ̀nbọ̀n tí ó mọ ọkùn bí alábọ̀nbọ̀n ní ilé wà ṣé káyàn nànà obìnrin mi wà tó bá ń jowú lọ́wọ́ báyìí yóò mọ ẹsẹ̀ báyìí yóò mọ gbọ̀n oríṣiríṣi ni àwọn kan wà báyìí àwọn ìyá wa ṣẹ̀ṣẹ̀ pé tó bá wọnú ilé báyìí wọ́n bá fẹ́ sùn tó bá tẹ́ nílẹ̀ báyìí tó sùn lé yóò tún ká oúnjẹ òun náà ni ìmí ò lè tú aṣọ kó mọ rú aṣọ lẹ́ẹ̀mẹ́fà yóò mọ ìròyìn á máa kó yóò mọ tó fúnra rẹ̀ ni ìmí ò mọ sí ẹ̀gún láta yóò mọ sí ẹ̀gún báyìí ni tí ó mọ lọ bomi sórí báyìí ni ìmí àṣẹ ìmí inú ayé ló ti máa ń vibrate gẹ́gẹ́ àwọn relationship 20s nígbà tó yàn wà ní 20s 19 20 21 tọkùnrin bá jìtẹ̀ tàbí tó bá bá boyfriend ẹ pẹ̀lú ọkùnrin obìnrin mi bó ṣe máa ń ṣí èèyàn láyé 20 21 years yẹn 90 àwọn owó kan tó nìyẹn kò sóbìnrin tó wà nílé ayé tí ó kì í jowó ó lè pọ̀ jura lọ ní o bẹ́ẹ̀ ni wọ́n ní nàmí ìbí dat àwọn ọmọ mi àwọn tẹ̀ ti fẹ́ wọ́n náà máa ń vibrate tí wọ́n ẹnu mi ò mọ vibrate ni láì lo charger. a máa ń fẹ́ràn àwọn ọkọ wa kò dẹ̀ ṣe rí àwọn obìnrin mi máa ń love Aliyan God bless you for the stars tí obìnrin mi bá love fún ṣùgbọ́n ṣe rí gbà mí máa ń wà gbogbo obìnrin tó bá máa ń love tó bá máa ń yọ̀fẹ́ gbogbo ọkọ ló máa ń ní opportunity pé kọkùnrin retaliate fún àwọn wọ́n ṣe love ọkùnrin yẹn kó wọ́n rí bẹ́ẹ̀ kọkùnrin yẹn náà dá padà fún wọn. gbogbo wa kọ́ la máa ń ní lọ́kẹ́ àwọn ọkùnrin méde wà ló máa love obìnrin burúkú tóbìnrin ọ̀dẹ̀ ní dá padà fún wọn bó ṣe wà nílé kìlọ̀ wà gbàǹjà mo la sọ pé tó bá kọjú sẹ́ni kó máa ń kéyìn sí lómi ìlú kankan. the only ẹ̀kọ́ tèmi tó fẹ́ wá máa mú jáde fún mi ni wípé tẹ́ ẹ bá rí obìnrin tó bá jowú ó fẹ́ràn ọkọ ẹ̀ ni. tó bá ti di wípé ọkùnrin ti póbìnrin ẹ lò tó rọ́bìnrin mi pẹ̀lú ẹ̀ tó ti rọ́bìnrin mi pẹ̀lú ọkọ ẹ̀ tó kàn ṣojú bẹ́ẹ̀ pò ẹ pẹ̀lẹ́ ṣé ìjáde ni ok kò sí wàhálà alright gbọ́lé ó dọ̀tún la ẹ̀ẹ́dẹ̀ láyọ̀ obìnrin dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ tó sọ̀rọ̀ irú obìnrin yẹn ti zero mind ẹ̀ pé mo máa lọ ní irú obìnrin yẹn ti zero mind ẹ̀ pé tí ẹ̀ bá àbàjẹ́ ẹ jẹ́ kó kú ká pín ogún tó bá wà nílẹ̀ irú obìnrin yẹn ti zero mind ẹ̀ pé ayé ẹ̀gún òwúlò so bó bá wulẹ̀ kú ṣùgbọ́n tó bá love ọkùnrin wàá jó wàá protect ẹ̀ bébí kí nǹkan máa ṣe wàá sọkọ ẹyẹ di bébí ẹni bébí ẹ bí pé kankan máa ṣe ṣùgbọ́n ẹ̀kọ́ tèmi fẹ́ mú wá fún wa ní pé ẹ má jẹ́ kó pọ̀ jù kò sí bó ṣe lè torí gbogbo sítórì tó wà lẹ̀ kò sí bá rẹ ṣe lè gbóná tó má bà nǹkan jẹ́ nulẹ̀ ìyẹn ò dáa. Irú ẹ̀sùn tó fi karábìnrin wọn ní ni èmi ò sí bẹ́ẹ̀ ẹ̀yin ò sí bẹ́ẹ̀ èmi ò gbá wọlé not until ìgbà tí àwọn tọ́rọ̀ kàn bá rò mẹ́jọ fún wa pé báyìí ló ṣe wọ́n ló ṣe bẹ́ẹ̀ ní location ó bá kiri kan jẹ́ àti àwọn ará olóòtẹ́ẹ̀lì kò wá jáde síta pé òtẹ́ẹ̀lì àwọn nọ́mbà jẹ́ àwọn òṣèré jàǹkànjàǹkàn tí wọ́n wà ní location yẹn àti rẹ̀ anybody nínú wọn kó sọ̀rọ̀ pé lóòótọ́ ó ṣojú àwọn kòrókòrò ṣùgbọ́n tó bá kó bá rí bẹ́ẹ̀ lóòótọ́ tọ́rọ̀ wá rí bó ṣe rí ẹ̀yin jẹ́ndà mi ẹ̀kọ́ tó wà bẹ́ẹ̀ ní kẹjẹ́ ká mú dání kì
kì í ṣe pé ká jókòó sí kọ̀rọ̀ yàrá kan ká wá máa ṣe kí ká wá máa hámà ká máa dẹ́nìkan lẹ́bi ká máa dẹ́nìkan láre. àwọn méjèèjì ló níbi tí ẹ bá sọ wípé wọ́n bí Adébáyọ̀ Sàlámì wọ́n bí bàbá kọ́ mi fẹ́ dárúkọ Fẹ́mi Adébáyọ̀ tó bá ní wọ́n bí dáadáa bẹ́ẹ̀ ni tí wọn ò bá bíyàn Aládùkẹ́ dáadáa Fẹ́mi Adébáyọ̀ ò ní lọ rèé tọrọ rẹ̀ kò ní fẹ́ níṣu lọ́kà òun náà rí i pé ìdílé tó dá ó rí i pé wọ́n bí dáadáa lòun náà ṣe lọ fẹ́ sílẹ̀ ṣé Fẹ́mi Adébáyọ̀ wá kiri inú ayé ni Fẹ́mi Adébáyọ̀ mú ojú lọ sọ́jà nígbà tó máa fẹ́ yàwó ẹ̀ tí ò bá rí ní rí ipò dúró dáadáa tíyàwó ẹ̀ ò bá dúró rẹ̀ ṣé yóò takú tí yóò fẹ́ ó ní torí lára yan Aládùkẹ́ lọ́jọ́ kìíní àná nígbà tó sọ wípé I do ìwọ ni mo fẹ́ fẹ́. iyún Aládùkẹ́ náà tó sọ pé yẹ mo fẹ́ fẹ́ tó wá ń protect wá rí pé bóyá tá a rí pé wọ́n ló ń jowú yìí òun náà ti zero mind ẹ̀ pé ẹni tèmi náà fẹ́ bá kalẹ̀ lélẹ̀ máa ta tán síbẹ̀ ni kò sí nǹkan tó máa ṣọkọ mi eléyìí mo ti fẹ́ èmi náà I won't let him go. ṣùgbọ́n tí ìwà tí gbólóhùn asọ̀ bá wá wà gẹ́gẹ́ bí táwọn èèyàn sọ wípé ìyàwó yìí ìyẹn ní Aládùkẹ́ tó sọ pé ó lọ dáná ní location wọ́n wá lọ rojọ́ fún wọ́n wá ní kinní kan ọ̀rọ̀ rojọ́ yìí ṣe rí àwọn onítíátà tó bá pé bẹ́ẹ̀ lórí lóòótọ́ ẹ̀yin fúnra ara yín náà lè máa ń dànù lé ara yín rú. This is not the first marriage ní ìní dárúkọ. This is not the first time tó wá pé ọkùnrin máa wà lóòótọ́ tẹ́pẹ́ yìí lẹ́ lọ pe ọkọ ẹ̀ pé kó wá wò pé ìyàwó ẹ̀ wà ní kinní kan pẹ̀lẹ́ nìkan tàbí tẹ́ ẹ gbé fóònù tẹ́ lọ pe ìyàwó pé ọkọ ẹ̀ wà ní hòtẹ́ẹ̀lì pẹ̀lú kinní kan ẹ̀yin ara yín náà ni lẹ́ ń bá tara yín jẹ́ ṣé ẹ bínú torí ará àta kan tí ò sí ní tí ìṣara yín tí ìṣó oní tíátà kò lè sí location tó bá wà níbẹ̀ kò lè dúró dalẹ́ yóò ti lọ bóyá wọ́n wá tajà àbí nǹkan àbá kó jẹ́ pé àwọn kọ́sítọ́mì àwọn tó gbé kinní wá àbá àwọn makeup kinní gbogbo oníkàkùn á ti wọnú yàrá ẹ̀ wọ́n á ti lọ gbogbo kákọ́sì yín náà lẹ̀ ń túlé ara yín gbogbo ìgbà náà kọ́ lọkùnrin àtobìnrin máa wà nílé tó jẹ́ wípé most especially tó bá wà ní location ni pé wọ́n ń bára wọn sùn ìgbà míì wà wọ́n máa wà ní location wọ́n máa wà nílé wọ́n máa go through script ọjọ́ kejì prompt ọjọ́ kejì costumes ọjọ́ kejì effect ọjọ́ kejì ẹlòmíì gan máa wo script ẹ̀ wọ́n máa change script ẹlòmíì níbi location yẹn náà pé báyìí ilé ìbáyìí òkè jẹ́ ká ṣe fẹ́ iṣẹ́ yìí lè gbé ṣe òkè jẹ́ ká no ó yẹ ká ẹ lè gbé lẹ́yìn náà ó yẹ ẹgbẹ́ sórí báwo lẹ ṣe máa ṣe òye báyìí lẹ ṣe máa ṣe òkè ẹ jẹ́ ká fi dialogue gbé lé ẹ jẹ́ ká yọ lé kúrò ńbẹ̀ ká kàn fi dialogue gbé ká yọ sí kúrò ńbẹ̀ ẹ jẹ́ ká yọ sí tù tó pé gbogbo yẹn náà bá ń ṣe àwọn kálẹ̀ ti fi fóònù mọ́lẹ̀ wọ́n ní ẹ wá wo lé onílé ẹ wá wo lágbájá àti kinní kan ẹ wá wo àǹtí àti dàdí wọ́n ṣe kinní kan ẹ̀yin tíátà ẹ̀yin náà mú ti yín dání bóyá tẹ bá ń ṣèpàdé kẹ máa gbìyànjú kẹ máa bá àwọn ara yín sọ̀rọ̀ ṣe wá rí ẹ̀yin obìnrin kó pé lóòótọ́ lọkùn ẹ̀ ń yàlẹ̀ mo bẹ̀ yín nítorí ìtọ́lọ́run o ò ní láti máa lọ síbẹ̀ láti lọ máa pariwo o ò ní láti lọ síbẹ̀ láti lọ confront ẹ̀ ṣé bó ń padà bọ̀ ọ́nú ilé ìwọ ló ní nǹkan ẹ̀ àwọn ẹ̀kọ́ tó wà bẹ́ẹ̀ lèmi mú jáde ká tó padà sọ́dọ̀ wọn ẹ̀yin jẹ́dà ni it is that time àwọn ọkọ wa náà wọ́n lè ṣe nǹkan tó kù díẹ̀ káàtó wọ́n jẹ́ ká máa wá ọ̀nà láti jẹ́ pé a máa fi settle nǹkan amicably
irú kéèsì Iyawo Aladuke yìí Iyawo Aladuke kò mọ̀ pé òun gangan fún ara òun pé gbajúmọ̀ lòun wọ́n gan ò mọ ìyá rẹ̀ ìwọ tó jẹ́ pé wọ́n kọ́ tó àtọ́yúnú àtọmọ ìrìnsẹ̀ tó bá dárúkọ Femi Adebayo ta ló máa sọ pé òun mọ Femi Adebayo béèyàn ò rí ẹ rí lásán kó o kọ̀ débi kan àtàní ìyàwó Femi Adebayo nìyẹn ó mọ̀ pé celebrity lè wọ́n gan náà ó mọ ìyá rẹ̀ ṣé wàá rí gbogbo sága yìí èmi mọ̀ pé wà á ti rí ẹ̀kọ́ kan tàbí òbí mọ́ wà á ti mú dání ṣùgbọ́n mo rí pé ò tí ì kẹ́kọ̀ọ́ tán mi ò fẹ́ sọ̀rọ̀ kankan lórí kéèsì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n mo wá rí wípé o fẹ́ máa dá blọ́gà lóhùn mo ti máa ń sọ fún wa wípé ẹ dákun nítorí ìtọ́lọ́hún ẹ gbìyànjú ẹ má máa jẹ́ kí ọ̀rọ̀ yín ọ̀rọ̀ ìdílé yín kó wá sórí social media nítorí tó bá wá sórí social media ẹ lè control àwọn èèyàn lórí page wọn on what to say or what not to say ẹlòmíì lè jókòó kó kàn ronú kó sọ̀rọ̀ kó gbé jáde you cannot control that person ẹlòmíì lè gbọ́rọ̀ kan kó kàn tiẹ̀ ọ̀rá yín kó tún kó má fi gbogbo ẹ̀ kó má la gbogbo ẹ̀ mọ́lẹ̀ tó bá ṣe sọ ṣùgbọ́n ẹ̀bẹ̀ kan tẹ́bi kan wà fẹ́ bẹ̀ àwa táwa lórí social media ẹ jọ̀ọ́ nítorí tó lọ́wọ́ tó bá ti ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìdílé bá a ṣe bá máa dá sí ẹ jẹ́ ká máa fi tìbẹ̀rù Ọlọ́run sí ẹ má máa jẹ́ ká ṣe bíi pé kí ìgbìndínlé yẹn kó bàjẹ́ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé wàláì lọ́rọ̀ ọkọ àti ìyàwó bí misunderstanding bá wà tọ́lọ̀ bá sọ pé ó máa tán lọ́jọ́ iwájú wọ́n lọ́ bá sọ pé kò ní í pẹ́ gan ó máa parí àti rírí ṣùgbọ́n tẹ́ ẹ bá ti wá ń fẹ́ nǹkan lójú lórí àwọn nǹkan níta wà tẹ́ ẹ bá ti bà nǹkan jẹ́ kí jẹ́ kọ́rọ̀ tètè tán lẹ̀ ìdí nìyí tí mo ṣe wá fẹ́ bẹ̀ gbogbo wa lórí ọ̀rọ̀ kéèsì Fẹ́mi ẹ má jẹ́ ká gbàgbé ẹni gbàgbọ́ ọtí ẹ má apportion blame fún ìyàwó ẹ má apportion blame fọ́kọ Iyawo Aladuke má bàa blọ́gà kankan fa kankan o disappoint mi gan pé òun fún blọ́gà lè sí pé òun reply ó tún dárúkọ òun call blọ́gà out bàbá mo ṣe é mo bẹ̀ torí tọ́lọ́ tọ́rọ̀ bá ti dórí social media wọ́n máa ganu sí ọ̀rọ̀ tó bá ti lè dórí social media àwọn èèyàn máa ganu sí àlèdè ìjọ sọ fáwọn èèyàn pé káwọn èèyàn máa ganu sí la ṣe máa sọ pé kọ́rọ̀ tó dórí social media ẹ kó kúrò lẹ̀ tètè dìbọ́ǹkì ẹ̀ wípé no ọ̀rọ̀ mi no ẹ̀mí ìfẹ́ kẹ́nìbọ̀dì dá sí àwọn èèyàn ti dákẹ́ nítorí pé tọ́rọ̀ bá dórí social media kò possible kò yẹ pé bọ́rọ̀ yẹn bá ṣe dé kó jẹ́ pé ni tó mọ̀yàn rí àbẹ́yàn lọ sásá bí ẹnì kankan tó gbé story yẹn jáde síta tó wá throw narrative yẹn àbẹ́ni yẹn gangan pariwo síta fúnra rẹ̀ kò possible kò ní 100% supporters ṣorí ìwọ tó gbẹ́jọ́ wá wàá padà ní 50 ẹni tó mẹ́jọ́ ẹ̀ wá ó máa padà ní 50 social media ò kí ń support ẹnìkan lọ́wọ́ ń ṣe one way traffic o táwọn kan bá sì support yẹ àwọn kan gbọ́dọ̀ support ẹni yẹn wọ́n máa ń pín ní mi ìmọ̀ bóyá bọ́lá ṣe ṣàlùjọ ní social media ni kò possible kẹ́nìkan kó gbé case wá gbé everybody àwa wà lórí case ẹni wọ́n á support ẹni yẹn kódà kò sí it's grace God bless you thanks for the gift kò possible wọ́n máa pín ní àwọn kan máa support ẹ àwọn kan máa support ẹni tó èèyàn mẹ́jọ ẹ̀ wà ṣóyún ìgbà mi tí wọn bá kọ́kọ́ mẹ́jọ dé lórí social media tó máa kọ́ wọn kódà ó máa fẹ́ dàbí tẹlifí máa kọ́kọ́ fẹ́ dàbí one way traffic ẹni àfipò ní gbogbo èèyàn support inú a máa dùn a máa enjoy gidigidi a máa enjoy ṣé nígbà tó wọn máa turn back báyìí
later ló mi realize pé no kò yẹ kó rí báyìí náà mi àtúgbé náà létí kan wá pé ẹ jẹ́ káwọ́ from this angle and that is people are going wọ́n tún bá máa support ẹni yẹn lọ ní. God bless you, love you so much ma. Bílẹ̀ ayé ṣe rí nìyẹn 50-50 ni n tó bá kọjú sẹ́nìkan máa kẹ́yìn sẹ́lẹ̀ mi bí ìlú kankan ni mo ṣe máa ń bẹ̀ yín pé ẹjọ́ torí tọ́lọ́ ọ̀rọ̀ ìdílé ẹ mú máa kó wá tí ẹ rí gbà mí máa ń wà tọ́rọ̀ bá kọ́kọ́ ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó wọ́n ti sáré máa gbé jáde meanwhile ọ̀rọ̀ tó yẹ kó ní ojú ní tùbí ìnùbí ni mo bẹ̀ yín nítorí tọ́lọ́ ọ̀rọ̀ yìí ò tí ì le tó gbogbo bẹ́ẹ̀. Ìyàn Aladuke, please, má dá anybody lóhùn. No, gbàgbé ẹ̀. Kò sí bó ṣe lè strong tó, o ò ní lè stand ẹ̀. Blogger, gbàgbé ẹ̀ o. Jọ̀ọ́ mo bẹ̀ ẹ́ jọ̀ọ́, nítorí tọ́lọ́run, please. Ìgbà míì wà á rí. Wàá fi rírí ṣaláìrí, wàá gbọ́, wàá fi gbígbọ́ ṣaláìgbọ́. Tó bá gbọ́ sórí ètò yìí táwọn kan bá support ẹ níbí, tó bá dé tọ̀hún táwọn kan bá support ẹ, kò mí ìpé wà ló máa bá wọn jà níbi tí wọ́n ti support ẹ. Dẹ̀ mọ́sọ̀ ẹni tó ń fún lésì kí ìṣòro nìkan ló ń sọ ohun tó sọ. Òun náà ti support ẹ rí nígbà tó kọ́ bẹ̀rẹ̀. Ní ìmọ̀ kan tó fún nǹkan táwọn nǹkan tó gbàdé tó rí tó turn back tó tún advice ẹ̀ báyẹn but kì í ṣòun nìkan ló go through that direction kì í ṣòun nìkan ló ń lọ through that route that is why tí ò fi yẹ kó dárúkọ ẹ̀ wàá kàn ṣe bẹ́ẹ̀ pé orí ẹni yẹn kàn ti sọ ti dákẹ́ ó tiẹ̀ ti move on bàdìsá tó bá tún wá jáde tó bá lọ ń kọ́lẹ̀ back wọ́n rí táwọn èèyàn máa fún ẹ lésì àwọn náà fẹ́ sọ̀rọ̀ ló fẹ́ ṣe kinní kan ni ẹ jẹ́ ká fún lésì kinní kan. Jẹ́ sọ kéde kan mo rí pé ó bú ẹni yẹn pọ́ lọ́kọ márùn-ún sísítà náà ẹni ìjà òde bá ló gbèrè ẹ̀ lọ́kùnrin tó bá rí obìnrin tó lọ́kọ méjì tó lọ́kọ mẹ́ta tó ní mẹ́rin tí wọ́n bá béèrè lọ́wọ́ ẹ̀ á máa rí wí. Ẹlòmíì wà ó wù láti dúró síbẹ̀ tí mo bá fún láyè kó ṣèyá àwọn ọmọ ẹ̀ bẹ́ẹ̀ kọ́ ẹlòmíì rí ikú báyìí ó sá lọ ni lórí apopsin complex thanks for joining ẹlòmíì wà ìdààmú ló lè ẹlòmíì wà nítorí ọmọ kó lè jèrè ọmọ lọ́jọ́ iwájú ló ṣe kúrò. Ẹ mọ̀ jà mọ̀ fi wú ẹ̀ yọra wá. Yorùbá máa sọ pé ẹni tí ò tí ì kú kò tí ì lọ́rùn kó tí ì pa ọ́. Ṣé wá rí kinní kan àwọn ìyá wa máa ń sọ wọ́n pé bí Ọlọ́run bá sọ pé ilé ọkọ méjì lèyìn ó lọ wàláhì kò lè débì kan kó dúró bọ́lá bá kọ pé ilé ọkọ mẹ́rin ni ó lọ yóò pè mẹ́rin àyànmọ́ ńkọ́ àkọsílẹ̀ ńkọ́. Ẹlòmíì wà ó wù kó bó sílé ọkọ bóyá ọkọ àkọ́kọ́ ẹ̀ bí ó fọ̀ṣẹ́lẹ̀ lókù ṣé kò ní mú fún ọmọ ni. Àbẹ́ni ọkùnrin dótàn àbí tó ọkùnrin tàn dó tó lóun ò níyàwó tó tẹ̀dí ilẹ̀ fún tán nígbà òbí kìíní ló wá gbọ́ pé bọ̀dámọ̀ ti níyàwó ní kinní kan lábẹ́òkúta àtàwọn abẹ́òkúta ń para àwọn sọ pé tí wọ́n bá gbá ẹ mú oríyàwó rẹ̀ parọ́ fún mi yóò tún sún wájú. Àbẹ́ni tó fi ọkọ tó jẹ́ pé ìdílé tó ti lọ fi ọkọ ogun ọlọ́gbọ́n jẹ́ kógun ayé borí wa ni tó bá délé aládùúrà báyìí kó tó kúnlẹ̀ pẹ̀ báyìí wọ́n ní pé ẹ̀yìn ibi ó ti lọ yàn kọ́ ọ̀rẹ́ yìí tó ti lọ yàn kọ́ ọwọ́ rẹ̀ ò mọ̀lẹ́ tágbọ̀n bẹ́ẹ̀ ogun tí ń bọ́kọ rẹ̀ fà yìí ogun ibi tó ti lọ mọ́kọ ogun tó ti ṣe kinní kan ogun tó ja bàbá kó mọ́ jọmọ ogun tó ṣe kinní kan tóun náà wá rò pé ibi tóun wà yìí
ọwọ́ òun ò tẹ́nu bó lọlé aláàfáà kó tó tajú kan náà báyìí ogun ló ń bá lágbájá lọ ní ọba ti gbógun lónìí ogun lọ́la kó mọ̀ bá kú ní ogun yóò sàfẹ̀mí ẹ̀ ìyá mi kí tó jẹ́ kẹ́lómi jẹ́ single mother tó bá ròyìn fún ẹ sísá mi ẹlòmíì tó fi jẹ́ kó jẹ́ single mother báyìí tí ò tiẹ̀ fi wá lọ ní ọkọ kò fẹ́ kó máa kà fún un ṣùgbọ́n tó bá sọ ojú ẹ̀ rí nítorí káyé náà bá sọ pé yóò dọlọ́kọ méjì ó dilé ọlọ́kọ mẹ́ta ó wá kó wá rí màrí mọ́ tó bá lanu tó bá sọ tójú ẹ̀ rí inú wọn náà wálé ayé ni wọ́n bímọ ni wọ́n bá wọn bímọ ṣùgbọ́n ṣé wọ́n gbádùn kì í ṣọjọ́ tòní ọjọ́ ọ̀rọ̀ yẹn lábala bíhun kì í ṣọjọ́ tòní ẹ jẹ́ bọ̀wọ̀ fáwọn single mothers lábala bí sísítà mi assignment kan lèmi fẹ́ fún ẹ èmi ò wá láti abortion blame fún ẹ fún ara ẹ tó bá jókòó ní òbá ní tó bá kọ wájú sí ẹ kó ta lọ́fà tó bá kẹ̀yìn sí ẹ kó ta lọ́fà ọdún tó bá kọ wọn nìkan ṣoṣo ní kó tẹ́rù ara ẹ pa ìwọ gangan fún ara ẹ jókòó tó bá kú ìwà àtẹlẹ́dàá rẹ ìwọ gan mú gègé ní àròjinlẹ̀ má jẹ́ kéèyàn kankan tọ̀ jókòó pé má tán rẹ níbo ni mo ti kọsẹ̀ níbo ni mo ti ṣàṣìṣe kọsẹ̀ kò sí nǹkan kan tó wà láyé tí ò ní solution. Just Kama, Yawa, it seems you are talking from experience. You are talking like a witch. As in talking reality. Bẹ́ẹ̀ni. Fọlákẹ́mi Juliet Ògúnyẹmí. Kádàrá ṣàgbọ́n gbogbo ẹ̀yin tèmi. It is well. Jókòó níwọ kan, ìṣẹ̀dá rẹ kan, Ọlọ́run rẹ kan, jókòó. Sísá mi. Ìyẹn Aladuke kọ̀ ọ́ sílẹ̀ nínú gbogbo ìrìn àjò ìwọ àti Fẹ́mi Adébáyọ̀ ìwọ gan kọ máàkì ara rẹ sílẹ̀ kọ̀ ọ́ sílẹ̀ níbo ni mo ti ṣe dáadáa níbo ló ti kù díẹ̀ káàtó níbo ni mo ti fẹ́ ṣubú níbo ni mo ti kọsẹ̀ níbo ni mo ti mísẹ̀ ìwà wo gan ni mo wù tó kù díẹ̀ káàtó ìwọ gan mọ̀ àwa ò mọ̀ ṣé orí táwọn èèyàn rárá wọn rí ẹ from afar ìwọ gangan mọra rẹ jura rẹ lọ mo ṣe wà ẹ kò sẹ́ni tó mọ̀ mí tó ra mi. ṣé wọ́n ní kò ní ṣàtúnṣe ni. sober reflection wo bí tó kù sí. wọ́n mi ọ̀gbẹ́ni Femi Adebayo. Àwọn assignment wà tí mo fẹ́ fún wọn gangan fún ara rẹ. O kàwé. O mọ òfin, amòfin ni ọ́. Gbogbo ènìyàn ti jẹ́ ká mọ̀ wípé ẹni tó ní ìbí dáadáa ni Femi Adebayo. Ìkọ̀kọ̀ wà tó pa mí lẹ́kún jù. Fídíò tí mo rí tí wọ́n béèrè question lọ́wọ́ ẹ̀ pé kí ni àwọn nǹkan tí ìyàwó ẹ̀ máa ń sọ. My wife once said Femi kí ló máa jẹ mi ò jẹ ọkọ ìwọ ò jẹ kí ni ṣó máa jà àsáró bíi ti báwo. Gbogbo àwọn nǹkan tó dùn tó sọ nípa ìyàwó ẹ̀ sí ara ẹ̀ orí mi dẹ̀ ń wò. Àwọn tó share fídíò yẹn lórí ìkànnì yìí, God bless them all. Bó o ṣe ń sọ̀rọ̀ mo wojú ẹ mo rí ìfẹ́ òtítọ́ tó ní síyàwó ẹ̀. Nínú ọ̀rọ̀ tó ń sọ ó jẹ́ ká mọ̀ pé ìyàwó ẹ̀ wà kẹrin ó wà nínú àwọn ọ̀rọ̀ tó ń sọ yẹn.
àwọn ọ̀rọ̀ tó sọ ó dẹ̀ jẹ́ ká mọ̀ nínú ọ̀rọ̀ yẹn náà tó jẹ́ ká mọ̀ pé wọ́n gan ṣojú ṣe ẹ̀. Ẹ̀lú ọkọ mi jọ sáré yá mi ní 400 níbẹ̀ sáré yá mi ní 400,000 wọ́n ti pẹ́jà fún fẹ́ sáré ọjà kan kí ni kan olówó àwọn owó tí ò ní dá padà má dá padà oní àwọn owó tí ò ní dá padà. Ìwọ gan ṣe dáadáa gẹ́gẹ́ bí ọkọ. Ìyàwó ẹ̀ ẹ̀yin méjèèjì lẹ́ ṣe ojúṣe yín nínú fídíò tán pé káàkiri yẹn. Ẹ̀ ń ṣe dáadáa mi. Mo fẹ́ kó mọ̀ wípé sórí a kì í mọ̀ rìn kó rí máa jì. A kì í dára títí kó má kù síbì kan. Sórí ẹni tí Ọlọ́run ọba mi dá pé nílé ayé yìí mi ò tí ì rí. Òun náà ni mo sọ pé wọ́n ní that video is an old video bẹ́ẹ̀ ni mo rí mo ní ìgbà ìfẹ́ yẹn wà ń bẹ̀ nígbà yẹn ni mo sọ mo mọ̀ pé old video ni ìfẹ́ yẹn wà ń bẹ̀ wíyàtọ̀ èmi sọ nípa ìfẹ́ tó wà láàrin wọn nígbà yẹn pé bó náà fi ìfẹ́ yẹn sí. Mo ṣe gold God bless you ọ̀rẹ́ mi tí mo náà pé nǹkan ránṣẹ́ sí mi yẹn. A kì í dá títí kó má kù síbì kan. Both of you started well. Ẹ fi hàn wá kí ni ìfẹ́ jẹ́. Ṣùgbọ́n nígbà tó tú àárín kan bógiri ò bá lanu aláǹgbá lè wọnú ẹ̀. Ẹ̀ṣẹ̀ wo la lè ṣe ra wa tá à lè dáríjì ra wa nínú ayé gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó. Tí ọkọ bá ṣẹ̀yàwó yẹ kí ìyàwó lè dáríjì. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀yin tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ dáadáa tẹ́ ẹ ti ṣe my wife once said kìíní kan my kìíní ẹ wo gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn tẹ́ ẹ ti sọ dáadáa nígbà tí ìfẹ́ yín ń dùn kí ló dé tí ìfẹ́ yìí ò ṣe máa kọ̀ntínú kó máa dùn lọ bẹ́ẹ̀. tá a bá já tá a bá ń tí nǹkan bá ń bí wọ tá a bá ń tí ọ̀rọ̀ bá wà tí ọkọ àti ìyàwó tá a bá ti lè máa fúnra wa ní ààyè láti máa jókòó ká máa sọ kẹ́ni tó bá wà máa sóbà máa wà sóbà tó máa bẹ̀bẹ̀ tó máa sunkún tó máa ní ọ̀dà mo realize mistake àbí pọ̀ gan ká sọ̀rọ̀ gbá lórí pé ṣé nǹkan tó ṣe yìí tó yẹ kó ṣe bẹ́ẹ̀ kẹ́ni yẹn dẹ̀ realize mistake ká dẹ̀ yanjú ẹ̀ kí etí kẹta kí third party má dá sí. ọmọ ti wọ bẹ̀ ọ́ ọjà tí ọmọ ti wọ̀ ṣe wá rí ọmọ tọ́lọ́run tó wá fún yín ó yẹ kẹ́ ẹ fi ọwọ́ méjèèjì kẹ́ ẹ fọwọ́sowọ́pọ̀ ní láti tọ́jú ọmọ náà ẹ ó sì jèrè àwa náà jèrè tiwa. èmi ò fẹ́ kí ọ̀gbẹ́ni Fẹ́mi Adébáyọ̀ kó kọ́ntínú láti máa bínú mi ò dẹ̀ ní fẹ́ kí inú Aládùké kó kọ́ntínú láti máa bínú. tẹ́yìn méjèèjì bá ń bínú ọ̀rọ̀ yín wá dàbí erin méjì bí tẹ́ni méjì bá ti wá jà ta ló wá máa jìyà ẹ̀. bí tí erin méjì bá ti forí gbára wọn koríko tó wà bẹ́ẹ̀ ló máa jìyà. gbogbo ìgbésẹ̀ tẹ́ bá ń gbé ẹ máa ro sí ọmọ tó wà láàrin yẹn àwọn ọmọlé kẹ́ máa rò. mo fi Ọlọ́run bẹ̀ Fẹ́mi Adébáyọ̀ please bẹ̀ nítorí tọ́lọ́run. mo fi ànábì wa Muhammad sallallahu alaihi wasallam mo fi bẹ̀ please mo fẹ́ kó jètò rẹ lórí ọ̀rọ̀ yìí. mi ò mọ ẹ̀ṣẹ̀ tíyàwó ẹ ṣe ẹ̀ tó ṣe dùn ẹ tó ṣe kẹ̀ lára tó. There is always a room for improvement.
please forgive her. Ṣẹ̀rá wo obìnrin a máa ń fọ́nbù. Àwọn ọ̀rọ̀ tá a máa ń sọ pẹ̀lú ìbínú irọ́ ni. Ṣọ́rọ̀ wa lẹ̀ ń kàkún. Àwọn ọkọ wa gan mọ̀. Ẹ̀yin dáàdi wa ṣe bẹ́ẹ̀ mọ̀ báwo obìnrin a kò máa ń fọ́nbù ni. Bíbélì gan jẹ́ ká mọ̀ pé ó ní ohun ẹlẹgẹ́ làwọn obìnrin jẹ́, a kò máa ń fọ́nbù ni, ohun ẹlẹgẹ́ ni wá. Ìgbà míì wa a máa sọ pé a lè sọ bá dogo, a lè sọ kíní kan dogójì, a lè sọ kedilẹ̀, irọ́ ni. Please, mo bẹ̀ Fẹ́mi Adébáyọ̀, mo bẹ̀ kíní kan, mo fi ṣẹ̀dá ẹ̀ bẹ̀, please. Ẹ gbàgbé ẹ̀. Ẹ má jẹ́ kí èṣù takú sára yín o. Ẹ wo lẹ́nu ọjọ́ mẹ́ta àìtí tó Aladuke sọ pé òun àti ex òun àwọn ti padà láti fọwọ́sowọ́pọ̀ láti tọ́jú ọmọ. Inú everybody dùn, àwọn èèyàn kò ṣe congratulations. Ó dáa kéèyàn méjì ọkọ àti ọkọ fọwọ́sowọ́pọ̀. Láti tọ́jú ọmọ. Mo bẹ́ẹ̀. Ṣé wá rí níbi tí sùúrù bá máa ń wà, àwọn èèyàn sọ pé nípa ilé wọ́n fi ilé àti ṣọ́ọ̀bù wọ́n fi ṣe kinní kan, wọ́n fi ṣe gbá, wọ́n fi ṣàwo. That is one thing I want you people to know. Femi Adebayo, you are more than that. Wípé ṣọ́ọ̀bù yẹn dẹ̀rẹ́ pé kò ní ṣọ́ọ̀bù lọ́wọ́lọ́wọ́ ń sìn kò ṣe kinní kan rẹ̀ kan torí ọmọ ìlọ́tọ̀ òfin ló lè ṣe fún ìyàwó ẹ̀. Tó bá tiẹ̀ ṣe bínú lọ́wọ́ kò yẹ kó o bínú sọ́mọ. Mo dẹ̀ mọ̀ pé o bínú sọ́mọ, o ò sọ fún wa pé o bínú sọ́mọ. Ṣùgbọ́n àwọn nǹkan kan wà, ìgbésẹ̀ kan wà tó yẹ kó o ti gbé nítorí ìtọ́mọ yẹn. Ìyàwó alternative kò ti wà, shop, ilé, you are more than that. Ọlọ́run ti bless ẹ. Ṣé ẹ rí gbogbo nǹkan tá à ń sọ lórí social media? Má rò ó, má gbọ́ o. Ariwo ọjà lásán náà lórí social media kò kí ń ṣe reality lèmi fẹ́ kó bá wa face. Fàyàwó ẹ̀ mọ́ra. Kò dáa bọ̀ ìgbà tẹ́ ẹ ṣe love tó ṣe ó ní torí o ò lè sọ fún wa ní lórí ní court room yìí wípé obìnrin ò dùn ẹnu rí. O ò lè sọ fún wa nílé ẹjọ́ yìí pé kò ṣe nǹkan tó dùn mọ́ ẹlẹ́dàá ẹ, kó dùn mọ́ ẹ, kínú ẹ dẹ̀ dùn pé kò ṣe é rí fún ẹ láti gbà tó ti mọ̀. Torí ẹ ní pé wá ṣe nǹkan kan tó dùn ẹ, wàá rọ ọlá ọjọ́ kan tó gbà tó ṣe dáadáa tó dùn mọ́ ẹ nínú tó tínú ẹ dùn tí ìṣẹ̀dá ẹ súre fún, wàá rò mọ́ lára. Mi ò wá láti dẹ́nikẹ́ni lẹ́jọ́ àbí ẹni méjèèjì. Inú wa dùn bá ṣe ń rí gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó pọ̀. Ìka èèyàn ló máa sọ pé kó orí ìdílé aláyọ̀ kó náà wá support ẹ̀ pé kó túká. Bí ló bá tiẹ̀ ń bí Fẹ́mi Adébáyọ̀ lónìí, ta ló sọ pé nù ò lè lọlẹ̀ lọ́la? Ṣùgbọ́n gbogbo ohun tá a bá ti fẹ́ ní wa sọ lórí ìkànnì yìí, ẹ má jẹ́ kó balẹ̀ onílé jẹ́, ẹ má jẹ́ ká fi ẹnu ara wa ká fi tú wọn ká, ẹ má jẹ́ ká fi ẹnu ara wa ká fi tú ní igi. Bá a bá lè so igi ní ká so igi, tó o bá lè so igi kó o gbélé ẹ. Abiodun, God bless you. Abiodun Olabode Salah, God bless you. Salah. Tó o bá lè fi ẹnu ẹ kó o fi tú, kó o fi so ní igi, kó o fi mú ilé, kó o fi so wọ́n pọ̀ lódìdí, kó wà pẹ̀lú ìfẹ́, kó wà in one accord. Please, ẹ má destroy la relationship. Ẹ má báyé wọn jẹ́. Èmi dẹ̀ fẹ́ sọ fún wọn ìyàwó yìí tó sọ wípé if anybody go low you go lower, if any God go higher you go higher, you don't need it o. Ta ló fẹ́ wá ṣàlàyé fún? No, ṣé àwọn aláṣọ yín pọ̀ lórí social media ni? Ṣọ́wọ́ wa ló ti gba yes I do kó tó lọ sọ fọ́kọ ẹni. Àbí ọwọ́ wa ni ọkọ ẹ ti wá gba will you marry me níjọ́ tí ó propose ẹ̀.
ẹ dákun wọ́n ń jà ń lékè fa ọkàn wá o. ìta fẹ́ òun ni pé kẹ́ ẹ kó ọ̀rọ̀ yìí kẹ́ ẹ kó kúrò pátápátá lórí social media. ìta fẹ́ ni pé kẹ́ ẹ kó gbogbo ọ̀rọ̀ yìí pátápátá kẹ́ ẹ kó kúrò lórí social media. a ò ní interest nínú ẹ̀, a ò fẹ́ gbọ́. ìta fẹ́ rí ni pé àlàáfíà ti jọba. nítorí pé mo fẹ́ kẹ́ mọ̀ pé kò sí ẹjọ́ tó bọ́ wá sórí social media o. even wọn ṣe lè mention ẹyọ kan tó bọ́ wá sórí social media tẹ́ pé social media ló bá wọn parí ẹ̀, pé social media bá wọn yanjú ẹ̀. social media máa ń ba nǹkan jẹ́ ni o, ó máa ń tú lé ni wọ́n ń so yìgì lórí social media, wọ́n máa ń tú ni o. kò dẹ̀ sí anybody tó lè sọ pé ó fẹ́ wá sí kí lè ṣe social media validation ló máa ń jẹ́ káwọn èèyàn gbẹ́jọ́ wá ni, àbí lèèyàn máa sọ pé òun fẹ́ wá torí ẹ̀ tẹ̀bà ti social media máa ń ba ayé èèyàn jẹ́ ni, ó máa ń ba ayé iṣẹ́ abaṣẹ́ jẹ́, abalé jẹ́, abọ̀nà jẹ́, aba relationship jẹ́ tí ò ní àtúnṣe mọ́, abàjẹ́ débi pé tó máa ríra wọn báyìí wọ́n á fẹ́ lè yọ àdá kó máa fi bẹ́ ara wọn. social media ló ń jẹ́ bẹ́ẹ̀ o, because most àwọn tẹ́ rí oníkàpọ̀ máa fi àwọn míì máa sọ pé òkè ẹjẹ́ àgánú sí o, ó ti pẹ́ tí péjì wọn tó ti ṣe kíni tó ti boom tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọn ò rí ṣó sọ, wọn ò rí nǹkan kan gbẹ́nu sí, tọ́rọ̀ bá ti dé báyìí wọ́n á wọ̀nyí mọ́ ni wọ́n máa ran kankan, wọ́n mọ̀ fà bí ẹran bí iṣan ẹran ni, wọ́n mọ̀ ọrùn ni, wọ́n máa jẹ́ ni, tọ́ bá ti ń jẹ kan báyìí wọ́n máa gbọ́n owó ẹ̀ sí ni. àwọn àjẹgbodò ló dé pọ̀ jù mọ́ mi ṣeun, God bless you ṣeun réṣì, bẹ́ẹ̀ ni o. àwọn àjẹgbodò tó ń wá ní kúnra àwọn ló pọ̀ jù lórí social media yẹn. àwọn títí wọ́n ti wo títí wọ́n ti jóná, ẹni títí ẹ ti jóná kò ní kò ná ọmọ ti wá, ó lọ́rọ̀ àwọn tó wà bẹ́ẹ̀. so it is better for you, for your own good, ni pé ẹ kó ọ̀rọ̀ ẹ kúrò lórí social media. tá a bá ti rí ara social media tó attend the wedding yìí, wọn ò sí mẹ́gbà tẹ́ ẹ sọ will you marry me, I do o. wọn ò sí mẹ́gbà tẹ́ kọ́kọ́ bára yín sọ o, wọn ò sí mẹ́gbà tẹ́ bára yín sùn o, wọn ò sí mẹ́tẹ̀ fún ẹyin ríngì tó no I'm coming come ẹyin sẹ́yìn ọmọ ẹbí mi fẹ́, wọn ò sí ń bẹ́ o. so kí wá ní ẹjọ́ tẹ́ ní ká máa bá yín dá sínú social media. ẹ má kó wá, ẹ má jẹ́ kán ba yé jẹ́, ẹ má jẹ́ kán bọ̀nà jẹ́. ẹ jẹ́ ká wá bí àlàáfíà ṣe máa jọba nínú ìdílé yín yẹn, òun lè ní fún ata. kí ẹ méjèèjì kẹ́ ẹ fọwọ́sowọ́pọ̀ lórí ọmọ, lórí àwọn ọmọ yín. bí ẹ wá ń logun háyà yọba lower ìwé náà go lower, you don't need it o. please park your chair when it's come, we don't even want it at all. Don't even bother láti bend down débi pé o fẹ́ máa lọ lower. Just carry your chairs. tó o bá ti tó o fi display síta tẹ́ ẹ fẹ́ jọ jókòó kẹ́ ẹ máa búra yín, kó gbà yẹn wọlé. We don't want it, please. nǹkan tá a fẹ́, ìyá mi lẹ́kìtì bó o ní ìyá lẹ́kìtì ṣe wà, nǹkan tá a fẹ́ ń sìn ní kàlàáfíà jọba nínú ilé yín. bẹ́ẹ̀ ṣe máa fọwọ́sowọ́pọ̀ tẹ́ máa tọ́jú ọmọ yín, nǹkan tẹ́bi wà áfítà nìyẹn. triple A nǹkan táwọn áfítà nìyẹn. ẹ gbàgbé gbogbo explanation. ẹ hó anybody lẹ́ni explanation o. the only àwọn tẹ́ ẹ hó ní explanation òun ni àwọn tá a fẹ́ bẹ̀ lọ́wọ́ ẹ̀ lórí ọ̀rọ̀ yìí. ẹ̀yin tèmi níbi tọ́rọ̀ dé dúró yìí, mo fẹ́ fi àsìkò, mo fẹ́ fi rọ ìdílé méjèèjì, ìdílé ọ̀gbẹ́ni Femi Adebayo àti ìdílé sísítà mi Iyawo Aladuke. ẹ dákun nítorí ètò Ọlọ́run, ẹ wo àwọn ọmọ yín rèé, àwọn ọmọ yín méjèèjì rèé. kò sí ohun tó yẹ kó lè dàbí ìjà láàrin àwọn méjèèjì, kò yẹ kó déta. ìdílé ọkọ àti ìdílé ìyàwó, ẹ̀yin méjèèjì lẹ jókòó lọ́jọ́ kìíní àná nígbà tẹ́ ń fọmọ fọkọ. bọ́rọ̀ bá wá rí báyìí, dákun nítorí ìtọ́nà mo bẹ̀ yín ni, ẹ̀yin ìdílé méjèèjì ẹ bá wa ṣàtúnṣe láàrin àwọn ọmọ méjèèjì, láàrin àwọn ọmọ yín tí wọ́n sì jù lólùfẹ́ tàwa. ẹ bá wa ṣàtúnṣe, ẹ bá wa pe àwọn tó yẹ kẹ́ ẹ pè, ẹ bá wa pa àwọn tó yẹ kẹ́ ẹ bá wí,
social media máa make nǹkan worst ni a ò fẹ́ ẹ̀yin ní kẹ́ ẹ bá wa handle ẹ̀ tẹ̀wọ́ tó ẹgbọ́n ọmọ yín lè fẹ́ bá wí ẹ sọ̀rọ̀ sí ẹ bá wí ọmọ yín ni bá nǹkan tó ṣekú díẹ̀ káàtó kò gbẹ́ni wa ká máa sọ pé lágbájá ń bá ẹ bá wí ẹ bá wọn wí ẹ bá wọn sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ sí wọn ètò máa domi lójú kó domi lójú nínú wọn. bóyá ọ̀tún ẹ̀yin fámìlì ìyàwó ẹ lọ bí ẹ máa bọ́ ọkọ ṣẹ́ mọ̀ ó ní báwọn ìyá wa ṣe máa ń ṣe àbá àjàre gan lọ́dọ̀ àwọn ìyá wa ọkọ wa náà wọ́n máa support kì í ṣe pé wọ́n gọ̀ wọn ò fẹ́ ká wá dá lé mosún ni wọn ò fẹ́ kó máa ka ọkọ fún wa ni wọn ò fẹ́ ká máa ṣíkà ni wọn ò fẹ́ ká máa kó kiri ni nígbà tọkọ ẹ bá lọ tán báyìí tó yà mọ́ mi ẹ̀mọ̀ kan tó ṣe fún ẹ mo tí mo ṣe bẹ́ẹ̀ ni jẹ́ kí n bẹ́ẹ̀ mi fẹ́ kó máa kó ká tó bá tún délé kó tún lọ bẹ́ẹ̀ mo sọ fún ipò ló jẹ̀bi báwo ṣe máa sọ nìyẹn o yàrá ẹ̀ ti tọ́ ń bí o kò sí yàrá ẹ̀ mo ti fi yàrá ẹ̀ rẹ̀ ti o bó o ṣe ń lọ ní ọjọ́ tó ti lọ ní ọkọ bá mo ti fi yàrá ẹ̀ rẹ̀ ti o tètè lọ bí ọkọ ẹ ní sùúrù pẹ̀lú ìwọ náà lágídí mọ̀ mi mo bí ẹ mo mọ̀ wẹ́ mo lágídí lọ bí ọkọ ẹ báwọn ìyá wa ṣe ń ṣe nìyẹn àwọn ìyá wọn ò gọ wọn ò gọ nǹkan téèyàn bá fẹ́ kó bàjẹ́ ó ní bí èèyàn ṣe máa ń ṣe ẹ dákun ẹ̀yin ìdílé ìyàwó ẹ bá wa gbégbèsè ẹ̀yin bàbá wa bàbá wa Adébáyọ̀ Sàlámì Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ pé fún wa sà àgbáyé adalẹ́ ẹ ò ní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ ẹ ti mọ̀ bẹ̀rẹ̀ ayé àwọn ọmọ yẹn ò ní mọ̀ pé ayé wọn lórúkọ Ọlọ́run lè dùn ayé aláwòrán bí bàbá wa ẹ dákun nítorí tọ́lọ́run ẹ wò ó bàbá wa ẹ jọ bá wa jẹ kú rẹ ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí ní ti tàlàáfíà ọmọ tó ń bẹ láàrin wọn àfẹ́ kọ́ mọ̀ ló jìyà a ò fẹ́ kó mọ̀yà ẹ̀yin àti ìyá wa gbogbo bẹ́ẹ̀ bọ́lọ́run bá ṣe fi sí yín lọ́kàn pé kẹ́ ẹ fi dá sí ẹjọ́ torí tọ́lọ́run kẹ́ ẹ dá sí ẹ ò kú tí ì ṣe débi pé kẹ́ ẹ ní kó sign undertaking ṣẹ́yìn Aládùkẹ́ ti sign undertaking tó bá kó bá ní nǹkan kan tó ìwà kan tó wù tí ò ṣe mi ò mọ̀ tó ń bi ní tó ń bọ́kọ̀ ẹ̀ nínú àbí kí pátápátá ẹni kó wá sign undertaking fẹ́yìn bàbá ọkọ pé ọpẹ́ fẹjú ẹ̀sùn mi mo lè máa bí ọpẹ́ ṣoṣọ pé oya wá tọwọ́ bọ̀wé fún mi àìmọye oya sign undertaking pé bàbá ṣe sọ wípé ọpẹ́ fẹjú ẹ̀sùn mi pé o ṣe báyìí pé o lè ṣe bẹ́ẹ̀ mọ́ oya torí wọ́n dẹ̀ pé bóyá àwa là ń ṣe kinní kan oya wá ṣe báyìí ẹ̀ẹ́dẹ̀ ọ̀rọ̀ ṣe kinní ẹ̀yà ara TikTok yìí pẹ̀lú pé ìyá sign undertaking fún wa àìmọye ìyàwó dẹ̀ tọwọ́ bọ̀ wípé láti wákàtí lọ tí a bá ti bá yín yanjú ẹ̀ báyìí o ò ní sí mi ní gbárùwọ́ kankan mọ́ o ò ní ṣe ẹ̀sùn tó ń fi sọ pé o ṣe báyìí o ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ fine tó bá sì jẹ́ pé ìyàwó ń complain nípa ọkọ bí ọkọ ṣe báyìí ẹ̀dẹ̀ máa wọ̀n ní ìyàwó ẹ̀ fẹjú ẹ̀sùn mi wọ́n náà ṣe báyìí mi ò tún gbọ́dọ̀ rí wẹ́ẹ̀ mọ́ o ìjọ òdo bẹ̀rẹ̀ ta ló fi jọ kí ni kan ẹ yanjú ẹ̀ tẹ́ bá máa bú ẹ bú ń bẹ̀ tẹ́ bá máa sọ̀rọ̀ sí ń bẹ̀ kódà àìmọye ìgbà tí wọ́n sọ̀rọ̀ káwọn obìnrin orí ìkúnlẹ̀ la mọ̀ ń wà ò bá jàre ìwọ náà ló padà wà lórí ìkúnlẹ̀ tí wọ́n mọ̀ sọ̀rọ̀ ò bá jẹ̀bi orí ìkúnlẹ̀ náà làwọn obìnrin ó pọ̀dọ̀ padà wà ìkúnlẹ̀ tá à ń kún ní ìdíbí ṣe ìwé tó kà ó ní ọmọkùnlẹ̀ ìkúnlẹ̀ yẹn torí àwọn ọmọ wa ni torí ibùjókòó wọn ọjọ́ ọ̀la ni torí ká lè ṣèyá àwọn ọmọ wa ni torí ká lè rí ìdíjókòó ní ọkọ ni ìgbà míì wà wọ́n ló sì jàre ó sì wà lórí ìkúnlẹ̀ wọ́n sì sọ̀rọ̀ sí ẹ tó bá ó sì wọlé ló sì lọ́mọ ọ̀sùn pé ṣùgbọ́n nítorí àwọn ọmọ ẹni wàá sọ tó wá ní ọjà bẹ́ẹ̀ lágbájá mélòó la fi ń bẹ̀yàn mú dání lẹ́sẹ̀ kúnlẹ̀ síwájú ẹ̀ dìmọ̀ nkẹ́ fàmọ́ra dádì mọ́mì ṣáyé ò ṣerú style yẹn mọ́ ni ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣerú style yẹn ìmọ̀ pé ní Aládùkẹ́ ò lè tó bá dé stage yẹn ní Aládùkẹ́ mo mọ̀ pé ò lè disappoint mi wá ṣe dáadáa
ìyẹn lèmi fẹ́ káwọn fámìlì lọ wá bẹ́ẹ̀ tí máa ṣe jẹ́ káwọn ìdílé aláyọ̀ méjèèjì tẹ́ ẹ jókòó aláyọ̀ tẹ́ ẹ kọrin aláyọ̀ ni wá àwa yóò máa yọ̀ tẹ́ ẹ kọrin lọ́jọ́ náà. má ṣe o tẹ́ ẹ rí òdòdó kan lé tẹ́ ẹ lọ já ìwọ náà ìṣúlágbára kò máa nígbà láwọn. A fi iṣẹ́ ìlẹ́yìn ìdílé ọkọ lọ́wọ́, a fi iṣẹ́ ìlẹ́yìn ìdílé ìyàwó lọ́wọ́, ẹ lọ bá wa ṣàtúnṣe láàrin àwọn ọmọ yín méjèèjì. Kò yẹ ká lajú wa sílẹ̀ báyìí kí gbogbo nǹkan dẹ̀ máa rí bó ṣe ń lọ yìí. Ṣé obìnrin nìkan ló ń kà fún mi? Ṣé wọ́n ń kà fọ́kùnrin náà ni? Wọ́n ń kà fọ́kùnrin náà. Àwọn ń kà fọ́kùnrin. Àrùbá obìnrin nìkan ló ń kà fún mi. Wọ́n ń kà fọ́kùnrin náà. Kò sẹ́ni tí wọ́n lè kà fún. Ṣùgbọ́n ẹjọ́ àti ẹ̀fẹ́ kíkà kan mọ́. A fẹ́ kí ẹ bá wa pẹ̀tù sí àlàáfíà. A fẹ́ kí àwọn ọmọ méjèèjì àtọkùnrin àtobìnrin wọ́n gbé ìgbé ayọ̀. Bá a ṣe rí wọn nígbà bíi 3-4 years ago tó ń ṣe fídíò my wife wants the kiri kan my wife kiri yẹn dẹ̀ dùn. Ẹ padà ẹ revive ìfẹ́ yẹn náà ẹ lọ wá rí. Ṣé wá rí ṣe lẹ́yìn ọkọ wa ṣe àwa tá a jẹ́ Christian ẹ mọ̀ nǹkan tí Bible sọ ni mo sọ fẹ́ nìkan Bíbélì sọ pé ó ní àwa aya ó ní ìyàwó obìnrin àwọn ìyàwó ó ní ká máa tẹríba fún àwọn ọkọ wa ká respect àwọn ọkọ wa ká wá submissive àwọn ọkọ wa. That's what the Bible says. And àwọn ọkọ wa ó ní kán máa fẹ́ràn àwọn aya yín ẹ fẹ́ràn àwọn aya yín ó ní kán love. So àṣẹ́bẹ̀tẹ̀ yín ọkùnrin pé kẹ́ love wa ẹ ṣiṣẹ́ yín dáadáa ẹ love wa káwa dẹ̀ wá submissive. Very simple. Very simple. Very, very simple. Ẹ fẹ́ràn aya. Nítorí gbogbo tá à ń sọ yìí, nítorí ọmọ tó wà láàrin yìí. Ọjà tí ọmọ bá ti wọ̀. Ẹ má jẹ́ kó dàbí ẹni wípé a ti bímọ mo lọ tèmi ìyàwó náà lọ tiẹ̀ nítorí gbólóhùn àsọ wà. Ẹ má jẹ́ kí ọmọ ó jìyà tó wà bẹ́ẹ̀. Àwọn kan lè máa sọ wípé bóyá ẹ̀yin méjèèjì bóyá ẹ ti súnra yín. Àwọn kan lè máa sọ wípé bóyá alágbájá ti fẹ́ move on. Ìyẹn kù sí àárín ẹ̀yin méjèèjì. Ṣùgbọ́n ẹ parí áwọ̀ tó ń bẹ láàrin ara yín. Ẹ lè wò ẹ jókòó kẹ́ ẹ wò wípé ṣe ẹ lè work things out. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ káwọn ìdílé dá sí instead of coming to social media. There are some cases tó jẹ́ pé mo máa sọ fáwọn èèyàn tó bá wá bá mi lẹ́yìn mo ní no, you don't have to come to social media. Settle things behind the camera, behind the closed door is better than coming to social media. Social media máa ń bà nǹkan jẹ́ ni. Nǹkan tẹ́ ẹ bá ti fẹ́ kó bàjẹ́ tí ẹ fẹ́ kó látúnṣe mọ́ tẹ́ ẹ kí ẹ mọ̀ pé kó bàjẹ́ ẹ gbé wá sórí social media. Ṣùgbọ́n eléyìí kì í ṣe irú kéèsì bẹ́ẹ̀ ọmọ wà bẹ́ẹ̀. Kì í ṣe kéèsì rẹ̀ pọ̀ lẹ́yìn èèyàn dáadáa ní Fẹ́mi Adébáyọ̀. Ọmọ tó níbí oníyan Aládùkẹ́.
wá ní kí ni géènì wa tá a bá ní ká dúró pé kí nǹkan bàjẹ́ no. Ìdí nìyẹn tí mo ṣe ń fi àsìkò yìí mo fi ń pe Iyan Aladuke má da anybody, má call anybody out on the social media. Rí ìrírí ṣàlàyé rí gbọ́ ìwọ ṣàlàyé gbọ́. The more you talk, the more tí wọ́n ṣe máa expand issue yìí on ground. Bọ́sẹ̀ de GMK, God bless you my dear. Only the lady was open for 1 year, for a year. Okay, did you delete it? No, you don't say that. At a relationship, ṣé pé oníkálùkù wà lọ́tọ̀ for 2 years, 3 years, tí wọ́n dẹ̀ padà come together and they are best of friends. No, that is not an excuse. Pé wọ́n wà pé for 1 year, Femi Adebayo did not come on and family on interest. Sometimes nǹkan tẹ̀yìn òkè mọ̀ ni wípé tí obìnrin bá ṣe nǹkan míì gbà mí, táwọn obìnrin bá ṣe nǹkan míì tó bá bí àwọn ọkọ wa nínú, táwọn family náà dẹ̀rí wípé bóyá nǹkan tá a ṣe tó kù díẹ̀ káàtó, àwọn kan lè máa sọ pé fàdí àṣebẹ̀ ni wípé wọn mọ̀ pé gbogbo nǹkan táwọn ọkùnrin máa ń ṣe fún wa ń gbà mí táwọn ọkùnrin bá ṣe yẹn kì í ṣe pé ọkùnrin míì gan ṣe kì í ṣe pé ó ṣe pé inú ẹ̀ dùn, ó kàn ṣe ni wípé láti change obìnrin yẹn, ó ṣe ni pé jẹ́ kí n dí pẹ̀lú ẹ̀ bóyá ó máa come back home, bóyá orí ẹ̀ máa wálé. Wọ́n máa ń ṣe ọkùnrin máa ń ṣe nǹkan míì gbà mí kì í ṣe pákùnrin ò fẹ́ràn obìnrin, ó lè rí ó bá rí àti bákan bóyá ó rí pé ìyàwó mi yìí tí bá continue tí bá ń pàmpẹ̀ báyìí mo ṣe ń ṣe yìí kò mú ní change, jẹ́ kí n out of my way, let me just go out of my way, kí n kàn gbé àwọn ìgbésẹ̀ kan tó yẹ pé tó bá dẹ̀ gbé ìgbésẹ̀ yẹn at the end of the day obìnrin á máa gbé kò lọ́ọ̀fù mọ́, kò wálé mọ́, ọkùnrin yẹn gan ó rọ́jú ibi tó wà ní ó lọ́ọ̀fù ìyàwó ẹ̀, ó kàn fẹ́ kí wo obìnrin ó fẹ́ dá orí ẹ̀ padà sí factory setting ni. So kò mí pé torí Fẹ́mi Adébáyọ̀ kò wálé fún 1 year ẹ kò dá lò for 1 year yẹn pé ó hate ẹ̀ àbí kò like ẹ̀ mọ́ àbó ti move on. No, that doesn't mean ọ̀rọ̀ relationship ọkọ àti ìyàwó ju báyẹn lọ. Ìyàwó obìnrin náà ṣáwọn obìnrin náà kì í ṣe ni. Ìkíni àdẹ̀fẹ́ jẹ́ tọkọ ẹtẹ́ ti ń bẹ̀ pé má bínú ó dẹ̀ ti tán nù ẹ̀ wájú máa ṣakọ. Nígbà tó bá yá làwọn family máa wá dá sí pé àwùgbọ́n ó dẹ̀ bá mi dọ́jọ́ pé àmọ́ àmì torí tí mo ṣe dáríjì o dẹ̀ ti dáríjì tipẹ́tipẹ́ mọ̀ o kò ṣáàfẹ́ kó fi realize gbogbo àwọn ìgbésẹ̀ tó ń gbé yẹn ni, so kò ní ṣe big deal. Ìtọ́lọ́run bá fẹ́ dá sí Ọlọ́run ní wà àkókò, ìgbà míì máa sọ pé bóyá wọ́n lò bí ó pẹ́ dé ńṣe ló tètè dé, ó lè jẹ́ pé tàǹtọ́ náà fẹ́ kó dé lọ́lọ́run dá sí lọ́lọ́run máa dá sí, kò mí ẹ̀yìn ṣẹ́yìn fẹ́ máa ka ọjọ́ ẹ̀ fẹ́ máa ka oṣù ni. Ẹni tó kọ statement yẹn mò bá rí o, she has been hopeful for a year. Let her pack herself together for her child. No, bó wà hopeful for 1 year kò mí nǹkan tó ṣe mi ò mọ nǹkan tó ṣe mi mọ nǹkan tó ń bí Fẹ́mi Adébáyọ̀ ní tó fi wùwà yẹn. Fẹ́mi gan lè mọ ó mọ̀ mọ́ wùwà yẹn pé jẹ́ kí n ṣe kí n dí pẹ̀lú ẹ̀ kó fi realize the mistake ẹ̀. Ó lè má jẹ́ pé gbogbo ìwà tó wù yẹn ó lè má jẹ́ pé ó ti conclude already. Ìgbà míì máa ń wọ̀ máa ń rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọkọ àti ìyàwó ju gbogbo bá ṣe máa ń rí yẹn lọ. Ọ̀rọ̀ ọkọ àti ìyàwó jù bẹ́ẹ̀ lọ, ó ju bá ṣe ń sọ lọ. Marriage lẹ́yìn kí nílẹ̀ sọ yìí ọ̀rọ̀ ọkọ àti ìyàwó ju gbogbo level yẹn lọ. Ẹ má bínú mo ṣe nǹkan tí mo sọ, but nǹkan tí mi mọ̀ ni wípé tí tọ́lọ́run bá sọ pé òun ń dé láàrin ọkọ àti ìyàwó ó dé náà nìyẹn, kò sí nǹkan tẹ́nibọ̀dé lè ṣe sí. Àwa náà máa ń ṣe bẹ́ẹ̀ sọkùnrin táwọn máa ṣe nǹkan tá a fẹ́ jẹ ni a ṣe bẹ́ẹ̀ páà ní fi rún mú páà tí ẹ̀fẹ̀ irọ́ dẹ̀ ni adẹ̀fẹ̀ jẹ́. So ṣe ti understand? Ẹ jẹ́ ká gbàdúrà, ẹ jẹ́ ká ṣe pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn family ò dá sí like what you said ẹ láwọn family kó ti dúró for a year, àwọn family ò pay for a year, àwọn family wọn ní interest kankan. Ó lè jẹ́ gbà tọ́rọ̀ nígbà náà family náà máa ní interest, ó lè jẹ́ pé gbàgbọ́ táwọn fífa family ò ní interest yẹn gan, ó lè jẹ́ pé wọ́n jọ mọ̀ ọ́ pa ẹni. Ṣé ẹ tí rí family ìyàwó gan tó jẹ́ pé àwọn family ìyàwó gan wọ́n máa ti mọ̀ pẹ̀lú ọkọ pé ṣùgbọ́n ọmọ wa ni àwa mọ̀ kò ní lọ́wọ́ máa wọ̀n ní ṣe báyìí fún tó bá dẹ̀ máa lọ sílé wọn pé màá mi nǹkan tó ṣe ní kẹ́hìn ìyàwó ìyá ẹ̀ àwọn parents ti ẹ̀ dẹ́ mọ̀ pẹ̀lú ọkọ oríṣiríṣi láti rí. So láti dá frame ìgbà míì àwọn obìnrin tá a bá sọ̀rọ̀ láti jẹ́ láti dá brain wa padà sí factory setting wọ́n máa ń ṣe
gbogbo ọkùnrin kọ́ ní ìkà, gbogbo ọkùnrin kọ́ ní òní conscience. Ọkùnrin tó love yẹn tó sọ I love you I love you I love you I love you kó ń gan kó ó máa hard fún gan náà kó náà sọ pé ó fẹ́ dì pẹ̀lú obìnrin pé mi ìṣẹ̀ níbèrè ẹ̀ mọ́ òun náà kò ní kankan easy fún ẹ jẹ́ ká jọ sọ tòótọ́ fúnra wa. So ẹ jẹ́ ká ẹ má jẹ́ ká lose hope. Ìdílé méjèèjì ní kẹ́ ẹ jẹ́ ká bẹ̀. Èyí tẹ́ bá dẹ̀ súnmọ́ wọn ẹ má rò pé bí ẹ má jẹ́ kán rò pé bí torí ọ̀rọ̀ tí ó gbórí social media pé wọn ò ní ìgbésẹ̀ tó yẹ kán gbé ẹ jẹ́ kán gbé. Ìyàn Aladuke, she's a beautiful lady. Ó máa níbi tó bá kù sí èmi gan mo kù níbi tí mo kù sí pọ̀. Kò sí bí èèyàn ṣe lè wà tó you can never be perfect in life. Bí mo ṣe wà yìí èmi náà ní ti tèmi lára oníkálukú abití ẹ lára ni. Gbogbo ohun tá a rí oníkálukú ń daṣọ bó tiẹ̀ ni. Ẹni tó bá ṣí tiẹ̀ síta Ìyàn Aladuke gbọ́n lanu pé so tẹ́lẹ̀ mi wọ́n sì ti tòun lọ. Tí ọkùnrin mi bá ṣí tiẹ̀ tó bá ṣí aṣọ kúrò lára tiẹ̀ Femi Adebayo máa sọ pé for real ẹ̀mí ìgbéyàwó tí bí láyé ṣe rí nìyẹn. Iwájú lè rò máa bálẹ̀ ni. Àdúrà ni ká máa fi ràn wọ́n lọ́wọ́. Nǹkan tó lọ́wọ́ ò lè ṣe kò exist Ọlọ́run ò dáa. Ẹ jẹ́ káwọn ìdílé méjèèjì kó jọ nítorí tọ́lọ́run abẹ́yìn ni. A ò wá bú yín a ò wá sọ̀rọ̀ sẹ́nikẹ́ni. Abẹ́ ìdílé méjèèjì kẹjọ nítorí tọ́lọ́run ẹ bá wa dá sọ́rọ̀ àwọn ọmọ yín. Ṣé ráwọn tó bá dẹ̀ wá jẹ́ bí ọ̀rẹ́ tó jẹ́ pé wọ́n ṣe bí ọ̀rẹ́ tó dẹ̀ jẹ́ pé tọ̀ àwọn náà ní làgàtà báwọn náà lè ṣù àwọn lè ṣù bèlèté ẹ fi wọ́n lẹ̀ fọlọ́run àwọn náà kò ní tiwọn wájú. Ẹ̀kọ́ Ọlọ́run fẹ́ jẹ́ pé ká mú ẹ̀ ni. Èmi mọ̀ yí pé nígbà tí arábìnrin Ìyàn Aladuke yìí bá tún ní opportunity tó máa fún ní second chance pé kóun àtọkọ ẹ̀ kó tó tún jọ wà pọ̀ irú wọn ló máa ń kẹ́kọ̀ọ́ látara àṣìṣe tí wọ́n ti ṣe tí wọn ò ní jẹ́ kó repeat ara ẹ̀ mọ́. Ìdí tí mo sọ pé wọ́n fún ní second chance nìyẹn. Pẹ̀lú láti bí ọdún kan náà ti gbé wò ó ti mọ̀ pé iyán wúwo ju kókó lọ ó ti mọ̀ wípé àwo wúwo ju gbá lọ. Tó bá ní chance ibi tó ti ṣubú kò ní fẹ́ tibẹ̀ ṣubú mọ́ toró ti mọ̀ ọ́. A ti mọ ohun tó bí Fẹ́mi nínú pé nǹkan tó bí Fẹ́mi nínú ilé tó fi yarí. Fẹ́mi náà àti mọ ohun tó bí ìyàwó ẹ̀ nínú pé àlọ́jọ́ kìíní àná tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ àkíní yìí tí mo ṣe ó bí ìyàwó mi nínú. Ẹjọ́ fàyè gba àlàáfíà àwọn àtẹnújà. Ṣé wọ́n lé mi àtàrà lé mi òkè jà ni? Èmi gan sán lórí. À ń jà kò sẹ́ni tó perfect o. Àwọn tó dúró tó ń dájọ́ tí wọ́n forí lálẹ̀ tí wọ́n bá yín analyse ìgbésí ayé yín tí wọ́n gan wọ́ọ̀sì. Ẹlòmíì gan bóyá ó fi gbá ọkọ ẹ̀ lẹ́nu nínú ilé ni. Táwọn náà bá dẹ̀ jáde wọ́n á ṣe bí Mrs. Saint fún yín. Wọ́n á ṣe bí Miss Oli fún yín. Wọ́n á ṣe bí Mr. Saint wọ́n á ṣe bí Mr. Oli. Irọ́ dẹ̀ ni oníkálukú abití ẹ lára ni. Gbogbo wa ló lè tí ilé bá dá o. Ṣùgbọ́n ẹni tí ilẹ̀ bá mọ́ bá ó ní bàràwọ̀. Kò sẹ́ni tí ò ní lọ́wọ́ kò sẹ́ni tí ò ní lára. Ẹ jẹ́ ká jọ ṣàforíjì fúnra wa. Mi bá rọ Fẹ́mi fàyàwó ẹ̀ mọ́ra. Láti bí ọdún kan tó sọ pé ò ṣe déédé sí ṣé o mọ̀ pé ọgbẹ́ ọkàn ló ti dálẹ̀ sárábìnrin yẹn lára. And tó bá fẹ́ kó heal up a phone call ó lè heal up tóbìnrin bá wà tí obìnrin bá wà nínú tí heart obìnrin bá wà heavy. Only one phone call from you ma heal a up. Hello my dear. Báwo ni ṣàlàáfíà ló wà? Ọmọ mi ńkọ́?
ṣé o ti wá gbọ́n báyìí ṣé o ti wá lẹ̀ lẹ́tì ni àbí kì í ṣe fi ẹ́ lẹ̀. ṣé kó tó wá ṣe fún mi wá dá láti bí kíní kan ó wá ṣe kíní kan fún mi ó lálálálálálá àwọn obìnrin àti lè rojọ́ ká mọ̀ sùn gbọ́dọ̀ ti dá wa nù kò sí dáàtì sí. lẹ́yìn ìgbà náà nǹkan yóò yà ń bọ̀ ṣó ń bọ̀ ní kíní kan máa ó ti tán ó kéré nínú tọ́lọ̀ lè ṣe ẹ jẹ́ ká fààyè gbà láfíà tá a bá wá rí àwọn tó jẹ́ wípé pé àwọn ni onílù ìròmì tó ń jó tẹ́pá bí odò náà wà tó ń rú omi wọn tó ń rú omi àlàáfíà iná ọlọ́run á jó ni. gbogbo ẹ̀yin tẹ̀ ń da àlàáfíà wọn láàmú tẹ̀ ń da ìfẹ́ wọn láàmú bíi kẹ́ ẹ ṣàdúró nídúró wípé kí nǹkan bàjẹ́ iná ọlọ́run jó ni wọ́n ní he will go home and she will cook for him ló bá tán wàláì and they will talk over it wọ́n á tún kó fúnra wọn wọ́n á tún ṣe làlàlàlà I'm telling you ìfẹ́ máa ń dùn ẹ jẹ́ ká fi àyè gba ìfẹ́ òun. ẹ̀yin olólùfẹ́ ẹ wò a ò ní rí jù báyìí lọ ó bá tún ṣe ń lọ báyìí a máa bù í gbọ́ lọ́lọ́kan òjọ̀kan ó dàbọ̀.